Mo kí gbogbo àwa tí Ọlọ́run bá kádàrá kí a máa tẹ̀lé dáadáa. Ọlọ́run ò ní fi àìdá kẹ́yìn ọ̀rọ̀ wa. Ẹ rí ní àárọ̀ yìí àbí ní ìyálẹ̀ta àbí ní time tí ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ yìí. Mo rí fọ́nrán kan tí bàbá wa kan pass message. Inú mi wá dùn. Bàbá wa Imam Abdraseed Abba. Ọlọ́run ní jó bàjẹ́ fún bàbá yìí. Látijọ́ tí mo ti ń rí fọ́nrán, mi ò tí ì ríru fọ́nrán báyìí rí. Lóòótọ́ àìmọye àwọn èèyàn náà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Imam Ogbomọṣọ. Eléyìí ti sọ tiẹ̀, tọ̀hún ti sọ tiẹ̀, ti bí ti sọ tiẹ̀. Àmọ́ ti fọ́nrán bàbá wa Sheikh Abdraseed Abba. In fact, bàbá yìí wọn ò ní mòṣì mọ́ láéláé. Torí pé tá a bá ń rí àwọn aṣíwájú tí wọ́n máa ń sọ òdodo báyìí, kò sí ohun tó burú tá a bá lè ń jẹ́ kí ayé ó mọ̀ pé olódodo ẹ̀dá leléyìí. Bàbá wa Abdraseed Abba pẹ̀lú ògo t'Ọlọ́run, ayé ò ní takò yín. Bàbá yìí sọ̀rọ̀ tó pọ̀. Bó tiẹ̀ jẹ́ pé mo ti kọ́kọ́ post ẹ̀, àmọ́ mo wá fẹ́ ṣàlàyé àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ bàbá wa yìí. Ẹ̀yin ọmọ ayà mi ní ẹ̀sìn Islam. Dájúdájú ìlú Ogbomọṣọ wa gbogbo wa náà la mà. Pẹ̀lú olórí t'Ọlọ́run bá tó fún wa tó jẹ́ ìmáàmù fún wa. Ọlọ́run bá kó bá wa fi ìṣọ́ tó gbópọn tó fi ṣọ́ wọn níbikíbi tí wọ́n bá wà. Oríire lọ́jọ́ fún wa o. Èyí wàllá gbogbo ẹni tí ń bá ń ronú dáadáa tó máa ń ti ń ṣe. Oríire lọ́jọ́ fún wa. Gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tí ń tẹ̀lé tànábì lódodo, inú rẹ̀ ó máa dùn sí lọ síwájú tá à ń bá lórí ẹ̀sìn wa. Ẹni tó yẹ ká dúró tì ní o, pẹ̀lú gbogbo tá a bá ní ládùúà níkùn lọ́wọ́, ní gbogbo ń tẹ́ ẹ mà, torí kọ́ náà wọn bá dúró tì. Ǹjẹ́ gbogbo ń tẹ́ náà wọn bá dúró tì sẹ́yìn elérò bí ó ṣubú bí? Wàláhì tó bá wá ṣubú rẹ̀, ọ̀nà tó ń fi ń wá ṣubú rẹ̀, òun yóò fi máa ga sí i. Nígbà fọlọ́run ọ̀dà àkítọ̀ gbogbo àwọn táǹkà lórí pé tó fàtà àti fẹ́ lé ọkùnrin kò ká lé Muhammad kò sínú ẹ̀sìn Ìsìláàmù. Mùsùlùmí kọ́ ni wá ni, níbo ló ti wà nínú Islam? Ìlọsíwájú Ìsìláàmù ó síwájú ìlọsíwájú tèmi àti tiẹ̀, ó síwájú ìtẹ́mi ń fẹ́ báyìí ní kọ́ máa rí, ìtọ́nà wọn bá ń fẹ́ lọ ẹ̀ ká máa wò. Ẹ jẹ́ òṣùṣù ọwọ̀ kan náà. Lópin ìgbà tó bá jẹ́ pé Ànábì wa Muhammad sallam ó ní ránṣẹ́ ti àti tèmi, àbùrọ̀ wa máa bá ọmọ àyá rẹ̀ jà lórí tí ẹ ṣe dítẹ́sì ní kò fi bàjà. Ayé ọmọ àmú onímọ̀jẹ̀mú tó yí ìsìláàmù ní ẹ̀wù kó tó ṣẹlẹ̀ illa an taraw kufran bawaha, àti olórí ó pé ká yọ dànù ká gbàgbé rẹ̀ ó dìgbà tẹ́ ẹ bá rí tí kúfùrù bá fojú hàn gedegbe. Gbogbo nǹkan míì kò lákàkún nínú ẹ̀sìn Ọlọ́run. Ẹ dákun ẹ jẹ́ á tún ìsìláàmù sí i. Ẹ dákun ẹ jẹ́ á páyọ̀ Ọlọ́run, ẹ jẹ́ á bẹ̀rù rẹ̀. Ìfọ̀kànbalẹ̀ yóò padà wà fún gbogbo ẹnikẹ́ni lópin ìgbà tá a bá rí olórí tó gbóore tó sì wà lórí pé ànítọ́lọ́ ní ká sí. Ìdí mú tó fi jẹ́ pé pẹ̀lú eléyìí a máa lílọ síwájú, a gbèsè wáyé. Ẹni tí ó mọ̀ pé nǹkan báyìí ọ̀tọ̀ sáwọn mùsùlùmí mi nígbà ìyanu. Sẹ́bẹ̀ lómi ni gbogbo nǹkan máa ṣẹlẹ̀ lóríṣiríṣi, ní tó bá wù yẹn fi kà wọ́n òkú sí tọ́kàn mi. Ṣùgbọ́n ẹni tó mọ̀ tọ́pọ̀lọ́ rẹ̀ ń ṣiṣẹ́ lójoojúmọ́. Gbọ́bá ní sọ̀sẹ́lẹ̀ ń ṣe jẹ́ ni, wọ́n ní bil mu'minina ra'ufun rahim. Ànábì jẹ́ aláàánú fún gbogbo múmìnì. Azizun alayhi ma anittum. Ẹni tó bá jẹ́ olórí adarí gidi, ìtí bá ń dá àwọn ọmọlẹ́yìn rẹ̀ láàmú tó sì jẹ́ pé ó fojú wò pé lódodo ilé ń dá wọn láàmú, yóò máa dùn náà láàmú. Téèyàn bá wá kọ́ láti tẹ̀lé t'Ọlọ́run tí wọ́n wò pé kádàrá t'Ọlọ́run bá kọ àlẹ́ mi ọ̀fẹ́,
ó yẹ kó ẹrù rẹ̀ kúrò lórí ilẹ̀ tó náà ń dá kó wá lọ lẹ́yìn kó kúrò lábẹ́ sánmọ̀ Ọlọ́run ṣé lè sì ṣe é ṣe jàmá ẹjẹ́ àdúró ti ń tọ́ da gbogbo bá bá ṣe wà á lè pé ibi tá sì ṣe ìní bá wà ní kí ẹ ṣàlàyé pé ibi ìlọ ẹ̀ka tún ṣe ibi ìlọ ẹ̀ka tún ṣe bẹ́ẹ̀ ni ó ṣe dà ṣùgbọ́n à ń dáná bí ọba ń sọ pé igi eléyìí ń ṣe ìfín tọ̀hún ń ṣe ìfín ẹ̀yìn ọlọ́kọ̀ọ̀kan lójú olóúnjẹ àwọn tó jí náà. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd. Ọlọ́run àwa dúpẹ́ fún ọ lórí orí tó ṣe fún wa o a máa lóore o pẹ̀lú aṣíwájú tó fi sí ìlú nípa tọrọ mẹ́sìn níwọ̀nba tí wọ́n ń gbìyànjú bẹ́ẹ̀ èyí tó sì jẹ́ pé ní lẹ́bù tí wàá rí pé ìlọsíwájú ni ìwọ́n tó ń bá wọn gbọ́ mọ́jẹ̀kọ́pọ̀ ọlọ́kàn jẹ́ á ṣe sùúrù ni ọba tó ṣínà tó ṣe oore òun náà lọ́ba tí ó ṣoore fún gbogbo wa ẹ má jẹ́ àwà lẹ́yìn ọ̀tẹ̀ àti tí ọ̀dà o wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ṣé lọ síwájú ìsìláàmù làwa ń fẹ́ ni àbí lọ síwájú tiwa. ẹgbọ́n tí bàbá sọ ẹrù presentation wọn ẹ ti mọ̀ yí pé àbòsí kan ló wà ń bẹ̀. bàbá wa ń sọ fún wa ní ìsìn pé ká jọ gbogbo àwọn tá a bá pera wa ní mùsùlùmí torí pé innal mu'minuna ikhwatun fasilihu bayna akhawaykum. gbogbo àwọn ọmọ mùsùlùmí gbogbo àwọn tá a bá pera wa mùsùlùmí ọmọ ìyá ni wá náà kí ló dé tá à ń já okùn ọmọ ìyá wa nígbà táwọn òbí ní ká so okùn ọmọ ìyá wa tí àlùkùránì náà sọ fún wa. bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Sheikh ẹ jẹ́ ká sọ eléyìí ń ṣe pé bóyá àbùkù ẹ̀tọ́rẹ́ ẹlòmíì lè ní àsọdùn ní irọ́ o nílẹ̀ Yorùbá yìí entirely nílẹ̀ Yorùbá yìí ẹ sọ ìmọ̀ọ́mù tó jẹ́ sí pé ìmọ̀ọ́mù ìlú ni o tó ń sọ̀rọ̀ àtẹ́kùwà tó ń sọ̀rọ̀ tawhid pé ìmọ̀ Ọlọ́run lọ́kan tó ń sọ̀rọ̀ pé ká bẹ̀rù Ọlọ́run ẹ mú ìmọ̀ọ́mù yẹn jáde nílẹ̀ Yorùbá ó sì ń gá sí pé kì í bẹ̀rù olówó láti sọ̀rọ̀ kì í bẹ̀rù èèyàn kankan láti sọ̀rọ̀ ẹ mú jáde kò sí ó lè ti wà látijọ́ àmọ́ presently kò sí torí pé Mósè kì í fẹ́ sọ̀rọ̀ a máa wò pé tí òun bá sọ̀rọ̀ kọ́ má lè fún un lówó kọ́ má lè ṣe báwo kọ́ má lè bá a ṣe sọ pé bàbá wo Èjìdé wọ́n sọ̀pọ́ọ̀tì ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ tó àìmọye ìgbà míì náà tí bàbá wa ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ máa ń sọ pé ẹ̀yin olówó ẹ tún gbọ́dọ̀ lékún ìmọ̀ àtọ́jú èèyàn ni. So ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ìtìjú kò dẹ̀ ń ro pé bóyá o fẹ́ fún mi lówó àbó ò ní fún mi lówó á bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ ni. ẹ wá sọ ìmọ̀ọ́mù ìlú míì tó ń sọrú ẹ̀. sòkòlò kó jọ kó ṣàánú wa eléyìí ló máa jẹ́ pé fídíò tí mo rí inú mi dùn gan torí tá a bá rí ohun tí wọ́n sọ tí ò dá sí ìmọ̀ọ́mù náà àwa yìí náà là ń gbé jáde tá a bá wá rẹ́ni tó pọ́n ìmọ̀ọ́mù lé tó sọ tí ó da tó dẹ̀ sọ òdodo àfi ká gbé jáde. tí ò bá yé yín ẹ má wọnú ilé ẹ jáde lọ síta ẹ máa gbọ́ táwọn míì ń sọ lẹ́tọ̀ọ́ máa pé Ọlọ́run bá ṣoore fún wa l'Ógbómọ̀ṣọ́ tí àríro rẹ̀ rí kò ṣẹlẹ̀ rí ọ̀rẹ́ yìí làwọn kan wà ń bu omi pé àfìgbà tá a bá padà rẹ̀ níbo yuriduna liyutfi'u nurallahi bi afwahihim wa ya'ba Allahu illa an yutimma nurahu. ìmọ́lẹ̀ tí Ọlọ́run bá ní ọ̀tàn kéèyàn wá wóorùn ní ìsìnkú ní ọwọ́ rẹ̀ bó ṣe máa ìlọlọ́fẹ́ fi di tó ṣeé ṣe bí. ẹ dákun apàrọ̀ fún gbogbo àwọn ọmọ ìyá wa nínú ìsìn Islam mùsùlùmí kan náà ni wá kí ló fà alukurani wa kan náà ni sẹ́yìn ní kurani ni anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ya alukurani anabi kasoso náà ni sẹ́yìn lánàá mi ẹ dákun ẹ já padà níbi tí ò bójú ibi tó rọ̀ bá wà ní aṣọ ṣùgbọ́n ṣàlàyé àwọn ìdí kan tó jẹ́ pé kìí ṣe dínú ẹ̀sìn kìí sọ ọmọ ilé kìí ṣe kíní kan kìí ṣe ní mo wọ́n ti sọ lẹ́yìn gọ́ọ̀mẹ̀ntì Islam kò sí lábàlẹ̀ eléyìí náà tí a bá ṣe wádìí náà ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ bó làwọn ṣe fẹ́ máa lọ báyìí
níbi táwọn kan ti jìnnà tí wọ́n ti gbàgbé gbogbo àwọn ìtọ́ ẹ̀kọ́ wọn máa ṣe ní dáadáa tí wọ́n ti bọ́ sórí nǹkan mi àwọn wà lójú kan náà bẹ́ẹ̀ nìkan ṣe ń kọ́lé lọ́pọ̀lọpọ̀ ń wò. bàbá wa Abdraseed, Dr. Abdraseed Abba, ọlọ́run níjó bàjẹ́ fún yín o. ẹ gbọ́ ọ̀rọ̀ oníyebíye, wọ́n advice wa wípé ọmọ ìyá ni wà, kí là ń ṣàbòsí fún kéèyàn wá sọ pé kì í ṣe ọmọ inú ilé outcome. ẹ ti mọ̀ pé àbòsí ló wà ń bẹ̀. ní ìsìn ọ̀hún tí ẹ̀ tún wá sọ pé kì í ṣe ọmọ inú ilé mọ́, èyí tí wọ́n dẹ̀ tún wá ń sọ sí ni pé ó gbé ọba lọ kóòtù. ṣé kò yé gbogbo wa ni? ó yé gbogbo àmútẹ̀ ń bọ̀ lórí ọ̀rọ̀ yẹn, àmọ́ ọ̀rọ̀ bàbá yìí ló dùn mí lọ́kàn tí mo fi wá síta torí pé inú mi dùn sí bàbá yìí púpọ̀. mo wá ń fi àsìkò yìí mo fi ń rọ bàbá wa Dr. Sheikh Gbadebo, bàbá àlùbáríkà, ọlọ́run ní tí ó bàjẹ́ fún yín. ẹ ti ń ṣe dáwà kó tó di pé ìmọ̀ọ́mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ kó tó dé o. bàbá wa Sheikh Dr. Sharafdeen Gbadebo, ẹ wòye wá sí tẹ́ ti ṣe, ẹ wòye ọ̀rọ̀ tẹ́ ti sọ. nínú ọ̀rọ̀ yín mo mọ̀ nígbà náà wípé ńgbà tí ọ̀rọ̀ mọ́ọ̀mù kò ṣe mọ́ọ̀mù ṣẹlẹ̀, ẹ ṣe wá sí kan ńgbà náà tẹ́ ní pé pẹ̀lú ògo tọlọ́hun ìmọ̀ọ̀mù tí ó máa jẹ́ alùsúnà tó máa pa òfin súnà mọ́, tó máa sọ òdodo tí ò ní pa irọ́, tí ò sì ní máa lu jìbìtì ní kọ́lọ́hun wọn bàbá yín yàn ní ìmọ̀ọ̀mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. ọlọ́run ti wá yàn báyìí o. ẹ̀yin fúnra ara yín mọ ohun tí àwọn àáfàá 419 tí wọ́n ń lu jìbìtì tẹ́ ń tó àṣírí wọn, ẹ mọ ohun tí wọ́n bá yín fà nílùú Ògbómọ̀ṣọ́ yẹn. àmọ́ ọlọ́run wá padà gbé yín borí. ẹ̀yin náà ti gbọ́dọ̀ mọ̀ pé èyí tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí lára ogun tí wọ́n bá yín fà níjọ́ kínní àná ni wọ́n ń fà yìí. bàbá wa Dr. Sharafdeen Gbadebo, ó tó kẹ́yìn náà wá bá wa sọ̀pọ́ọ̀tì bàbá wa mọ́mú gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Sheikh. àfi kẹ́ sọ̀pọ́ọ̀tì wọn. bàbá wa Professor Aláró, ó tó kẹ́yìn náà bá wa sọ̀pọ́ọ̀tì mọ́mú Ògbómọ̀ṣọ́. bàbá wa Umuran Ẹlẹ́hà, bó tiẹ̀ jẹ́ pé ẹ̀ ń fún wọn fún support, àmọ́ àtúfẹ́ kẹ́ ẹ jẹ́ kó túbọ̀ lékún sí. gbogbo ẹ̀yin bàbá wa tó ń jẹ́ àlùsúnà, gbogbo ẹ̀yin bàbá wa tó ń jẹ́ tọ̀ríkọ̀ tẹ́ ẹ gbé òdodo dání, àmọ́ yín lóríṣiríṣi tó pọ̀ a lè máa dárúkọ. gbogbo ẹ̀yin bàbá wa yìí, èyí tó dáa ní kẹ́ ẹ bá wa kún wọn lọ́wọ́. ẹ rí wípé nígbà tí ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ ti dé ìlú Ògbómọ̀ṣọ́, òun ni à ń lu jìbìtì ti dínkù ládàá àwọn àáfàá yẹn. òun ló ń bí kí àwọn àáfàá yẹn máa kanra. gbogbo ìtàn sọ yẹn wọ́n ń kanra ni torí wípé wọ́n ń lu àwọn èèyàn jìbìtì. gbogbo àwọn kọ́sítọ́mù àwọn ti sá lọ́dọ̀ wọn. nígbà tẹ́ bá ní nǹkan ń dún ní igi, tẹ́ ní nǹkan ń dún, ẹyẹ kan ń dún, wọ́n ń ṣe wọ́n ni wọ́n ṣe wọ́n ni, gbogbo èèyàn ni wọ́n ń ṣe tó bá ti déwájú yín tí mọ́mù wá ń sọ pé kò rí bẹ́ẹ̀. ìyẹn ló bí wàhálà. kò ń ṣe pé ọ̀rọ̀ ọmọ ilé kì í ṣe ọmọ ilé. wọ́n rí i pé tọmọ ilé ti yanjú báyìí, èyí tó kù ní kó gbọ́ba lọ court nílẹ̀ ló kù nǹkan tó ń pariwo. ó sì ní rísìn. so ìmí ìtí ìráyè ọ̀rọ̀ yẹn. àmọ́ mo ń fi àsìkò yìí mo fi ń kí bàbá wa Sheikh Dr. Abdraseed Abba, ọlọ́run níjó bàjẹ́ fún yín. ó ń fi àsìkò yìí mo tún fi ń rọ bàbá wa Dr. Sheikh Gbadebo, bàbá dáadáa ní wáàsí yín sì máa ń dùn létí ọmọ aráyé. àmọ́ ẹ bá wa kún mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí àdúrà yín tẹ́ ẹ ṣe náà lọ́lọ́run gbà. ẹ̀yin lẹ bẹ lọ́hun alùsúnà, ẹ̀yin lẹ bẹ lọ́hun ẹni tí ò ní lu jìbìtì, ẹ̀yin lẹ bẹ lọ́hun ẹni tí ò ní máa parọ́. ọlọ́run ti wá fún yín, ó kù kẹ́ sọ́pọ́ọ̀tì wọn. kò sí ohun tóhun kó lè wà ń bẹ̀. bàbá wa Dr. Sheikh Gbadebo, ìsọ́pọ́ọ̀tì yín la nídìí báyìí lọ́dọ̀ bàbá wa Sheikh Dr. Tọ́lẹ̀ Ayélujára Ayélára second, ìmọ̀ọ̀mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Sheikh. bákan náà gbogbo owó tó jẹ́ alùsúnà wà jàmáà tí ọlọ́run bá sì kádàrá kó o tẹ̀lé òdodo, èmi ò rò pé ìmọ̀ọ̀mù yìí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí a gbọ́dọ̀ sọ pé àní tẹ̀lé o. ọ̀dọ̀ ẹlòmíà ní ẹ súnà ẹ̀ kò tó, súnà ẹ̀ ṣe kíní kan. ẹ jẹ́ abira wa, ẹ mọ̀ pé ẹni tó ń ṣe dáwà tó já sí pé ó ń dá ṣe dáwà, ó dá ní mọ́sálásí ẹ̀,
the way tó ṣe máa ṣe ó máa yàtọ̀ sẹ́ni tó ń control gbogbo ìlú o. Tó ti bẹ́ẹ̀ náà òun àwọn kan tún ṣì ń sọ pé mọ́mù mú súnà kan tó ti pẹ̀lú bọ́ ṣe é ṣe yẹn náà. So kọ́lọ̀ kó jọ kó má ṣàlàyé ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa. Bàbá wa Dr. Sheikh, bàbá wa Professor Alaro, gbogbo ẹ̀yin bàbá wa nínú Islam wá dórí gbogbo ẹ̀yin rọ́bìtàn. Tó gbogbo ẹ̀yin bàbá wa nínú rọ́bìtàn, bàbá wa Sheikh Sugar, bàbá wa Abibulai Adam Ali lórí, gbogbo ẹ̀yin bàbá wa yìí òdodo lẹ gbé dání. Òun ló ń jẹ́ kẹ́ ẹ sì máa exist dòní. Tẹ́ bá wá rọ́mọ yín kan tó gbódodo dání lónìí, èyí tó kù náà ni pé kẹ́ bá wa kún wọn lọ́wọ́. Àwọn ọ̀tá yìí wọ́n pọ̀ wọn ọ̀dẹ̀ ṣeré. Àmọ́ tẹ́yìn irú ẹ̀yin bàbá wa yìí bá kún wọn lọ́wọ́, ó ṣeé ṣe kí ọwọ́ ọ̀tá máa ka wọn. Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Ọlọ́run á sì dúró tì wá. Gbogbo wa náà ni à ń bẹ̀ra wa. Gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí, ẹ jẹ́ support Imam Ogbomọṣọ. Kò gbọ́dọ̀ jábọ̀. Gbogbo àwa tá a jẹ́ olódodo tá a tẹ̀lé òdodo, ẹ jẹ́ support Imam gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa, kò sì ní dàrú fún wa. Bàbá wa Dr. Sheikh Imam Abdraseed Abba, mo kí yín. Ọlọ́run níjó bàjẹ́ fún yín pẹ̀lú ògo t'Ọlọ́run. Ọlá la hawla wala quwwata illa billah aliyil azim. Salamu alaikum.